إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم إن شاء الله عدد خلقه ورضا نفسه وزينة عرشه إن شاء الله ومداد كلماته ومنتهى علمه ومبلغ الرضا إن شاء الله أكي الله الله أترى عليكم إكي الله àti ìgẹ̀ rẹ̀ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. bákan náà gbogbo àwọn ẹni ọlọ́run tí wọ́n ti lọ ọlọ́mọ́sàbá wa kẹ́ wọn gẹ̀ wọ́n Àmín ya gbogbo Allah. àwọn tí wọ́n ṣẹ́kù láyé lónìí láwọn àfà bàbá wa Mudirul Markaz Maulana Sheikh Habibullah ọlọ́mọ́sàbá wa ṣàlékún àláfíà bàbá wa àgbà Maulana Sheikh Daud Alfalla Abdulmajid Adama Allahu hayya. ọlọ́mọ́sàjẹ́ kárí bàbá pẹ́ Àmín ya Allah. ẹ̀rí ní àìnífa àsìkò gùn إن شاء الله lórí ìdánilẹ́kọ̀ọ́ nípa kí là ń pè ní ìtìjú إن شاء الله ojú wo ni Islam fi wo tí ń jẹ́ ìtìjú إن شاء الله gẹ́gẹ́ bí àwọn àfáà wa Abdullah bí wọ́n ti sọ إن شاء الله wípé kí ló sọ ayé dà bó ti dà lónìí àìsí tìjú mọ́ ni o إن شاء الله bàbá sì ní káwò Abu Hurairah radiyallahu ta'ala anhu ó ti jẹ́ pé wá pé awwalu shay'in yurfa'u 'an hadhihi al-umma al-haya'u wal-amana. Wọ́n ní tó bá di ìgbẹ̀yìn ayé àkọ́kọ́ nínú àwọn nǹkan tí wọ́n mọ̀ ká kúrò lórílẹ̀ tá a ṣàfẹ́kù rẹ̀ lórílẹ̀ á wò wájú àníri nǹkan náà á wò ẹ̀yìn àníri nǹkan náà á wò ọ̀tún á wò òsì á ṣàfẹ́kù rẹ̀ kí ni nǹkan náà ó ní tìjú ni o. Allah. A ti ṣàfẹ́kù tìjú láwùjọ lónìí kò sẹ́ni tó ní tìjú mọ́ ọmọdé ò tìjú àgbàlagbà àgbàlagbà náà ò tìjú ọmọdé bàbá ò tìjú ọmọ ọmọ ò tìjú bàbá ọ̀gá ò tìjú ọmọṣẹ́ ọmọṣẹ́ náà ò tìjú ọ̀gá afá ò tìjú ọmọ kéwọ́ náà ò tìjú afá rẹ̀ lórí awwalu shay'in yurfa'u 'an hadhihi al-umma àkọ́kọ́ ní tí wọ́n kọ́kọ́ kápò lẹ̀ nínú àwọn ìjọ táà ní rí mọ́ òun náà ní tìjú kò dẹ̀ sí tí a ń pè ní tìjú tó tayọ kéèyàn bẹ̀rù Ọlọ́run lọ. Allah. Alhaya'u kalimatun mushtaqatun min alhayat níbi ìṣẹ̀mínà láti yọ tí ń jẹ́ tìjú jáde gbogbo ẹni tí ò bá ti ní tìjú kò ní ṣẹ̀mí tó dáa gbogbo ẹni tí ò bá ti mọ béèyàn ti tìjú láwùjọ olùṣẹ́bí tó dá o bàbá wa wo ìtìjú yìí ìyóò mọ tìjú lọ́nà mẹ́rin àwọn nǹkan tí yóò sì mọ tìjú àbí àwọn àyè láti mọ tìjú ọ̀nà mẹ́rin àkọ́kọ́ alhayahu minallah kéèyàn tìjú ọba tó dáa gan yá ọba tó dá mi sáyé mo gbọ́dọ̀ tìjú ẹ̀ bóòlù yẹn ti tìjú Ọlọ́run òun náà ni an yastaqirra fi qalbil abdi anna khaliqahu yarahu fi kulli makani wa fi kulli zaman hatta fi salami. Allahu akbar. ó gbọ́dọ̀ wà lọ́kàn ẹ̀dá pé ọba tó mà dá mi ìmọ̀ rí mi sójú tí ì bá sí lọ́hùn lásìkò tó yẹ kí n sí Ọlọ́run rí mi tí ì bá kírun lásìkò tó yẹ kí n kí Ọlọ́run rí mi bí èèyàn bá ti ń tijú Ọlọ́run yóò máa ṣe tó bá jẹ kó ṣe lásìkò tó yẹ kó ṣe àìtíjú Ọlọ́run pé kí Ọlọ́run ó ṣe tí n bá kírun kọ́ kí ni ó ṣe fún mi tí n bá gbààwẹ̀ kọ́ kí ni ó ṣe fún mi tí n bá ṣe nǹkan báyìí kí ni ó ṣe àìnítìjú Ọlọ́run ní máa ń mú ẹ̀dá hùwà ìbìkítà àmọ́ tí ẹ̀dá bá rántí pé ibìkan ni mo ti ń bọ̀ ẹnìkan ló dá mi má dẹ̀ padà sọ́dọ̀ ẹnìyẹn jọ́ kan máa dé account fún gbogbo ohun tí n bá gbélé ayé ṣe tó bá ti rò ojú ó tì í péjọ tí n bá pàdé ọba tó dá mi kí ni mo fẹ́ máa wí kí ni mo fẹ́ máa sọ tó bá bí mi pé kí ni mo gbélé ayé yẹn ṣe kí ni answer tí mo fẹ́ fún Ọlọ́run tó fẹ́ jẹ́ accurate answer ìyẹn máa ń tijú Ọlọ́run àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì téèyàn máa ń tijú òun náà ni alhaya'u minal malaika ìyẹn gbọ́dọ̀ tijú àwọn tí wọ́n jẹ́ angels àwọn tí wọ́n jẹ́ màláìka Ọlọ́run ọ̀nà wo la fẹ́ gbà tìjú wọn ni pé gbogbo ẹ̀dá kọ̀ọ̀kan ló ní àwọn angels tí wọ́n máa ń wà pẹ̀lú ẹ̀ Allahu Akbar. ló fi jẹ́ sí pé Islam kọ́ wa lẹ́kọ̀ọ́ tó pọ̀
tí a rí nínú hadith kan walau kana da'ifan àmọ́ la ba'sa bi isti'mali kò sí tó burú bí ká lò ní pé iyyakum wa ta'ariya ó ní ó dọwọ́ yín èèyàn kan gbọ́dọ̀ máa bọ́ra lẹ̀ sí òwò anyhow kódà láyé jọ́hun táwọn èèyàn bá fẹ́ wẹ̀ still wọn kì í fẹ́ wẹ̀ nakedly. Islam kọ́ wa lẹ́kọ̀ọ́ tó pọ̀ kódà tó o bá fẹ́ sùn ipò kàn fẹ́ sùn àbí ìbálòpọ̀ fẹ́ wá láàárín lọ́kọ-láyà wọ́n ní ló fi já sí pé àwọn èèyàn máa ń dìbẹ́tì lórí pé nígbà tí ọkọ àti ìyàwó tó bá fẹ́ ní sexual intercourse kí wọ́n tan lẹ́nu àbí kí wọ́n paná. tá a bá wò pé kí la fẹ́ mú mi pé ká paná kò sí tá a fẹ́ mú bẹ̀ ju ìtìjú lọ. Masha Allah. Because tá a bá wà ní kẹ́tìlì yẹn náà ó ní pé ó ní fa innakum man la yufariqukum minal malaika. Àwọn màláìkà kan bẹ wọn kì í fìyàn lẹ̀ 24/7. Ibi tí màláìkà ti máa rọra yẹ̀ fún ẹ náà ni tó bá fẹ́ wọlé ìgbẹ́ tó bá fẹ́ wọ tọ́ílẹ̀tì fàstà yóò ẹ ti ẹ̀ tíjọ́ àwọn màláìkà tó wà pẹ̀lú ìwà kíni mú ẹ̀pọ̀ wọlé. Ìyẹn gbọ́dọ̀ tíjú àwọn màláìkà gan. Ìyẹn wá gbọ́dọ̀ tíjú ẹlẹ́ẹ̀kẹta ní alhayahu minan nas. Ó gbọ́dọ̀ ní àwọn èèyàn kan tí wàá máa tíjú. Àìní ẹlọ́mọdé ìgbẹ́ lágbájá ẹ fílẹ̀ ọmọ lálà ṣe ni torí pé kò lóní tìjú. Kò tíjú bàbá tẹ fẹ́ fẹjọ́ rẹ̀ sùn tẹ bá ní á fẹjọ́ rẹ̀ sùn bàbá ní ìgbà yẹn wá gbọ́. Nígbà tí ò tíjú bàbá yẹn á fẹjọ́ rẹ̀ sùn ìyá tó bí ọ ìyẹn ọmọ tó bá ní tìjú ìyá ẹ̀ lẹ́nu bá gbé ọ̀dà àbò ti gbọ́ ẹ má gbélé bẹ̀ o. Á fẹjọ́ rẹ̀ sùn ọ̀gá rẹ̀ ìbẹ́ni tó bá ní tìjú ọ̀gá rẹ̀ ni. Iye o gbọ́dọ̀ má ní onítìjú ẹni tí ò bá ti ní onítìjú kò sẹ́ni tẹ́ fẹjọ́ rẹ̀ sùn. Ó wà ní àkó lágbàlé ó lágbà kò tíjú àwọn àgbàlagbà ni. Allahu Akbar. Kò sẹ́ni tí ó bá rí ọmọ yẹn ò lágbàlé ó ní àgbàlé ṣe báwọn kan náà bí àwọn kan náà bí àwọn kan bí àmọ́ kò tíjú àwọn àgbàlagbà rẹ̀. Alhayahu minan nas. Nínú alhayahu minan nas tí a gbọ́dọ̀ mọ tíjú àwọn kúrò àjọ wọn ní al-Islam. Masha Allah. Ìwà ní Islam kìí fún wa. Ló fi já sí pé a nínú àdìsá nẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam. Ó ní pé inna li kulli dini khuliqan wa khuliqul islami al-haya. Masha Allah. Every religion has character and the character of Islam is modesty. Islam guide wa débi pé tá a bá fẹ́ sọ̀rọ̀ ó fún aládàpè ọ̀rọ̀. Nínú ẹ̀kọ́ Islam tá a bá fẹ́ máa sọ̀rọ̀ pa obìnrin àbọ́kùnrin Islam kọ́ wa pé ìyẹn máa ń ní tìjú débi pé èèyàn kì í dédé dákọ private part lára èèyàn kò dẹ̀ mọ́ làbọ́lẹ̀ lẹ́ẹ̀kan náà kí la bá débẹ̀ ìtìjú ni o. Wọ́n wá sọ pé nǹkan ọmọkùnrin. Kí ni jẹ́ nǹkan ọmọkùnrin tójú máa ń hù lọ torí pé a ti pè é ní private part and anything private require privacy. Nǹkan ọmọkùnrin gbogbo èèyàn tẹ́ bá wá rí tóun wá ń là mọ́lẹ̀ gbẹrẹgẹdẹ in public láwùjọ wọ́n sọ pé kò tiẹ̀ ní tìjú. Tó wá yẹ pé tóbìnrin wọ́n sọ pé ojú ara obìnrin ṣé ojú kan wà fóbìnrin àtọ̀ sójú méjèèjì yìí wọ́n wá da private part obìnrin pa pé ojú ara obìnrin wọ́n fẹ́ kó là mọ́lẹ̀ pẹ̀lú èdè rí. Kí la bá débẹ̀ ìtìjú ni. Gbogbo ẹni tẹ́ ẹ bá rí tí bá ń la àwọn nǹkan yẹn mọ́lẹ̀ láwùjọ àìmọye àwọn tó máa ń ṣe program lórí social media tó yẹ sí pé wọn bìkítà láti mọ̀ la àwọn nǹkan wọ̀nyí mọ́lẹ̀ Islam kọ́ wa bẹ́ẹ̀. Torí pé khuliqul Islam al-haya. Masha Allah. Modesty is the character of Islam. Àwọn gbọ́dọ̀ ní al-hayahu minan nafsi wọ́n náà gbọ́dọ̀ tíjú ara ẹ̀ o. Níyà tún tíjú ara ẹ̀. O gbọ́dọ̀ tíjú ara ẹ̀ pé àti wá gbọ́ pé mi ni mo ṣe nǹkan báyìí. Àti wá gbọ́ pé mi ni mo hùwà báyìí. Ọ̀pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí ẹ ti sọ lọ́wọ́ bẹ̀rẹ̀ ìtìjú ni ò sí mọ́ láyé lónìí. Ẹ jẹ́ ká wo ọ̀pọ̀lọpọ̀ tí ń lọ láwùjọ pàápàá jùlọ presently. Ẹ wo àwọn nǹkan tó ń trend lórí social media. Tí ìtìjú bá wà ní ìwọ àti ìyàwó rẹ ẹ níjọ mọ́ ní sexual intercourse kẹ́ tó mọ́ fídíò ara yín.
For what purpose? For what reason? Torí kí ni? Torí kí ló fẹ́ fi mú bẹ́ẹ̀? Kílẹ̀ ẹ gbà bẹ́ẹ̀. Lónìí ọ̀pọ̀lọpọ̀ obìnrin láwùjọ ò ní tìjú mọ́. Ẹlòmíì lórí social media èyí tó jẹ kó já sí pé tó yẹ kó pamọ́ gbogbo ẹ̀ ni yóò gbé sí gbogbo ayé tí wọ́n rí wọ́n wá kàkó ẹni tì mọ́ in the name of trending, in the name of gaining more viewers. Mo fẹ́ ní viewers, mo fẹ́ káwé yẹn mọ̀. Al-Qur'an dẹ̀ sọ fún wa tó yẹ sí pé àwọn àyè kan wà nínú Al-Qur'an pé ìjáyà Al-Qur'an tiẹ̀ sọ tó tiẹ̀ jẹ́ mọ́ tìjú. Tá a bá lọ wọnú Suratul A'raf al-ayatu as-sadisatu wal-ishrun aya 26 verse 26 a'udhu billahi minash shaitanir rajim wa laqad anzalna ya bani adam laqad anzalna alaykum libasan yuwari sawatikum wa rishan àti sọ aṣọ kalẹ̀ fún yín kí la gbé aṣọ kalẹ̀ fún yín ju pé yuwari sawatikum kó lè mọ gbòòrò yín. Torí kí ló fi dáṣọ ọ̀pọ̀lọpọ̀ máa gba obìnrin yìí láyè lónìí pátá nìkan ló fẹ́ wọ̀ wọ̀ ni. Allahu Akbar. Bí yẹn bá fi máa rìn rí 10 minutes àwọn tó máa pàdé ó máa wá wò pé ṣé lè yóò ní tìjú ni. Ṣábí ìyẹn kankan ló ti jáde despite pé kó tó jáde lé ó fi 1 hour wo glass ó yẹra ìwò ó tún wá bọ́ síta àwọn tó wá ṣe ṣe wèrè lè yìí àbẹ́yẹn. Allahu Akbar. Ó tún ní glass nínú báàgì gẹ́gẹ́ bí ṣe obìnrin wọ́n tún fi mírọ̀ mọ́tò onímọ́tò wọ́n tún fi wo glass ó lè bá wò pé ṣé mo dáa àbí mi ò dáa tẹ́sípẹ́dà kò rí rí pé òun wà ní òru. Allahu Akbar. Ìjà sí pé ìtìjú láwùjọ lónìí àti sọ́ọ̀rù ẹ̀wọ̀n tó ń ṣẹlẹ̀ lórí social media ẹlòmíì ẹgbẹ́ bàbá rẹ̀ ẹni tó bí lọ́wọ́ yóò máa sọ̀rọ̀ sí yóò máa ṣépè fún yóò máa bú ayé máa wá wò pé ṣé lè ní tìjú báyìí tó sọ pé gbogbo ẹni tó bá lóhun Islamic scholar tó wá bẹ̀rẹ̀ sí ní búlí àwọn ẹgbẹ́ bàbá ẹ̀ lórí social media tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sáwọn tó bí lọ́mọ in the name of correction àbí tí ò tiẹ̀ ní manner of approach bó ti wù kó mọ irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe mùsùlùmí gidi. Kò sí tó lè wù kó gbé lọ́wọ́. Islam kọ́ wa bóònìyàn ti correct àgbàlagbà bóònìyàn ti pe àgbàlagbà sákìyèsí ọmọ kékeré tí ìyá rẹ̀ jókòó tó wá fẹ́ tán lẹ̀ àwọn àwòké kò gbọ́dọ̀ sọ fún ìyá rẹ̀ pé ìyá mi lè tẹ wá làdílẹ̀ báyìí ẹ̀ pàdímọ̀ kò ní là mọ́lẹ̀ bẹ́ẹ̀. Yóò yà fi wọ́n ní ẹnu ọmọdé ò gba ìyá mi ẹ pàdímọ̀. Àwọn ọ̀nà kan tó lè sọ pé ìyá yìí ló làdílẹ̀ tí ò jókòó dáadáa yìí báwo mo ti fẹ́ correct ẹ̀ kò dẹ̀ fẹ́ kí ìyá mọ̀ yìí pé òun làdílẹ̀ kò fẹ́ kí ìyá òun mọ̀ pé òun rí tóun lálẹ́ yìí. Ó lè bọ́ sẹ́gbẹ́ kan yóò máa ní ẹ gbà mí ìyá ò bá dé kí ló dé ìyá ti dìde already kò sí kankan ó ṣàwàdà ni ó mú yín ṣeré ni. Nígbà àwùjọ táwa yìí tábà ní kí ló dá ayé táwa yìí rú ìtìjú ni o. Ọkùnrin ò ní tìjú obìnrin ò ní tìjú ọmọdé ò ní tìjú àgbàlagbà ò ní tìjú gbogbo bí tá a bá ti wá ṣàfẹ́kù tìjú progress ò lè bá bẹ̀rẹ̀. Kó ní kálukú mọ̀ pé ẹni yìí ò ní tìjú obìnrin kódà ọkọ gbọ́dọ̀ ní tìjú ìyàwó ẹ̀ ọkọ tó bá tìjú ìyàwó ẹ̀ kò ní ṣíwọ́ sókè lu ìyàwó ẹ̀ no matter what. Ọkọ tó bá tìjú ìyàwó ní ná ìyàwó ẹ̀. tó bá kú bí ẹ bá tìjú ìyàwó ẹ̀ ni ò ní kí mọ́lẹ̀ kó mọ́ lù bí ẹran ò ní tìjú ni o. Bẹ́ẹ̀ ni ìyàwó tó bá ní tìjú kò ní ever gbọ́ ọkọ ẹ̀ lẹ́nu torí a máa wò pé he is my king. Ọba ni ẹ èmi dẹ̀ ní queen and queen ò gbọ́dọ̀ rí king fi king náà sì gbọ́dọ̀ mọ ẹ̀tọ́ fún queen gẹ́gẹ́ bí queen. Kí wàá ní ìfàánú tó wà lára ìyàwó ẹni tí mo ti lù tí mo ti gbá létí mo ti lù bí bẹ̀bẹ̀ mo ṣe wá ń dì mo hug ẹ̀ kí láǹfààní pé mo hug ẹ̀ bí o kà á kún bí o respect ẹ̀. Ìtìjú gbọ́dọ̀ wà ní marriage gbogbo marriage tá a bá ti ṣàfẹ́kù tìjú kò lè last. Àbí ìyàwó tó ń fa wàhálà pé tọkọ rẹ bá dé àáfẹjọ́ rẹ sọ ọkọ rẹ jẹ́ kó mọ̀ kébi gẹ́gẹ́ lọ́kọ ọkọ tẹ́fẹ́fẹ́jọ́ sùn ìyàwó
Allah. ó ti gba sáájú lọ́wọ́ ọkọ rẹ̀ ó ti gbé Sunday fún. Masha Allah. Ìtìjú yẹn a máa wá káàkiri tí ìtìjú bá ti wà ìyàwó tijú ọkọ ọkọ tijú ìyàwó àgbàlagbà tijú ọmọdé náà kó tijú àgbàlagbà. ọgbọ́n tó ní pé èmi mo bí lọ́dọ̀ wa nílùú Ìlọrin bí ọmọ bá ti dàgbà tó bá rí fóònù ẹ̀ ti dàgbà tó ti wọ́n àti lo bàbá ò ní fẹ́ lówó fọmọ ẹ̀ wọn ọmọ rẹ̀ ní o ọ̀tọ́ nípa òun náà ti dàgbà ó ti máa ṣúọ̀ yóò tún máa wá respect ọmọ ẹ̀ yóò máa wá lo ẹ̀ fún kò sí tó bá débẹ̀ ju ìtìjú lọ. Alhamdulillahi Rabbil Alamin. Akí àwọn bàbá mo ní gbogbo ẹ̀yin ará lílà papọ̀ náà ni ẹ gbádùn àwọn ṣéèkù wa.